bẹ̀rẹ̀ Psalm 74. Ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ ṣáájú ara mi. Psalm 74, Asaph náà ló kọ, kò kí ń ṣe Dávidi. Asaph ti sọ ní Psalm 73 pé ohun ẹsẹ̀ mu ti fẹ́ yọ o, gbogbo nǹkan ohun ò ní àwọn kan tó yẹ káwọn àwọn unbeliever, àwọn aláìwà bí Ọlọ́run, ó ti sọ gbogbo nǹkan, but Asaph ti wá yí padà. Ó ti wá sọ wípé lẹ́yìn tó ní encounter ìbápàdé pẹ̀lú Ọlọ́run, ó ti yí padà. Ó ti sọ pé òkè Olúwa, mo fẹ́ lọ máa ròyìn ẹ fún gbogbo èèyàn ni o. Mo máa dúró tì ẹ́ títí ni o. Kò sí nǹkan tí mo fẹ́ lọ́run àtayé jù wọ nìkan lọ mọ́. Gbogbo nǹkan ayé wọ̀nyẹn mi ti ẹ̀ wò mọ́. Ìwọ nìkan ni mo dẹ̀ fẹ́ máa wò. But ní Psalm 74, Asaph torí pé ìbápàdé tó encounter tó ti níyẹn, ó wá bẹ̀rẹ̀ sí ní ro àwọn nǹkan tó tiẹ̀ máa ń fa. Kí ló ń fa àwọn kinní wọ̀nyí? Ọlọ́run tí mo rí yìí, Ọlọ́run dáadáa ni o. Ọlọ́run tó ń ṣe gbogbo nǹkan fúnyàn ni o. Ọlọ́run tí ò kì í fìyà jọmọ rẹ̀ ni o. Gbogbo nǹkan tí Ọlọ́run kọ sínú Bible, gbogbo ẹ̀ ló ti settle o. He settled in heaven ni o. Kakàn mú wá sáyé yìí ló kù o. Gbogbo nǹkan tá à ń wá, gbogbo ẹ̀ pátápátá lọ́lọ́run ti ṣe o. Ọ̀nà tá a máa fi rí nǹkan yẹn, tá a máa fi jẹ́ kó wá ṣẹlẹ̀ nínú ayé, òun nìkan ló kù. Jesus Christ sọ fún wa pé ó ti parí. It is finished o. Kò fẹ́ kẹ́ni kankan ṣàìsàn, kò fẹ́ ká ṣaláìní. Gbogbo yìí ó take care gbogbo ẹ̀ pátápátá ni. But tí nǹkan bá ti dàrú, tí nǹkan ò rí bó ṣe yẹ kó rí, á wá di pé àti lè rí àwọn nǹkan yẹn á wá di wàhálà. So Asaph bẹ̀rẹ̀ sí ní ronú. Asaph wá wo ilé Ọlọ́run. Ó wá rí nǹkan tó ń ṣẹlẹ̀ nínú tẹ́ḿpìlì Ọlọ́run pé Ọlọ́run tí mo ní ìbápàdé pẹ̀lú ẹ̀yin mímọ́ ni o. Ọlọ́run yìí, ibi tí ò bá jẹ́ mímọ́, Ọlọ́run yìí ò lè wà ń bẹ̀ o. Ẹni tí ò bá jẹ́ mímọ́, Ọlọ́run yìí ò lè bá sọ̀rọ̀ o. But nígbà tó dẹ̀ wo tẹ́ḿpìlì Ọlọ́run, ó rí pé kò sí mímọ́ ń bẹ̀ rárá. Ó rí pé kò sí mímọ́ ń bẹ̀ rárá. Ó ní ibi òkùnkùn ayé ló kún fún ibùgbé ìkà. Ó ní ìkà ni. Ó ní ìkà pọ̀. Ìkà yìí kò dẹ̀ kì í ṣe níta nìkan o, nínú tẹ́ḿpìlì Ọlọ́run ni o. Psalm 74 yìí, èmi fúnra mi mo máa ń rò pé àmì nǹkan tí bí mo ṣe mọ̀ tẹ́lẹ̀ kò ṣe pé bóyá kò wrong náà. Torí mo rí as time tí àkókò tí àwọn Babylon, àwọn ọ̀tá àwọn ọmọ Israeli, tí wọ́n wá kó wọn lẹ́rú lọ, tí wọ́n fọ́ tẹ́ḿpìlì Ọlọ́run. Lákòókò yẹn àwọn ọmọ Israeli, àwọn fúnra wọn ṣẹ̀ ni. Àwọn fúnra wọn máa ń lọ tẹ́ḿpìlì yẹn mọ́. Òrìṣà ni wọ́n lọ ń bọ. Òrìṣà tó máa jẹ́ kí nǹkan wọn tó máa jẹ́ kó grow lóko. Wọ́n ń lọ tẹ́ḿpìlì yẹn mọ́. Tẹ́ḿpìlì yẹn wọ́n ti sọ di èérí kó tẹ̀ tó di pé wọ́n wá kó wọn. Ẹ̀ṣẹ̀ wọn lọ náà ló jẹ́ ká wá kó wọn lẹ́rú lọ. Wọ́n ti ṣẹ̀ sí Ọlọ́run. Wọ́n ti bà tẹ́ḿpìlì yẹn jẹ́. Wọ́n ti bàjẹ́. Wọ́n ti ẹ̀ wá ń lọ bẹ̀. Empty cathedral. So nígbà táwọn ọ̀tá jẹ́ ìdí Ọlọ́run sọ pé torí pé ẹ ti ṣẹ̀ sí mi, ẹ ti ṣe gbogbo nǹkan tí mo ní kẹ́ má ṣe, wọ́n ń bọ̀ wá kó yín lẹ́rú lọ. Ẹ tún fẹ́ lọ lóko ẹrú náà ni. Wọ́n dẹ̀ wá kó wọn lọ lóòótọ́. So nígbà tán dẹ̀ wá kó wọn, wọ́n fọ́ tẹ́ḿpìlì. Wọ́n wó tẹ́ḿpìlì Ọlọ́run pé ká kúkú pa wọ́n lẹ́lẹ́ẹ̀kan, kán má tún sọ pé Israẹli kan wà níbí kankan mọ́. Kán má tún lè padà wá tí wá máa sin Ọlọ́run wọn. So bẹ́ẹ̀ ni ṣe mọ Psalm 74 nìyẹn wípé òkè o, tẹ́ḿpìlì àkọ́kọ́ ó dẹ̀ fún prophecy ni kí ìlérí kó lè wá sí ìmúṣẹ náà ni. Torí aláti sábà fọ́ tẹ́ḿpìlì yẹn, tẹ́ḿpìlì tuntun tí májẹ̀mú tuntun kò lè wá. So nígbà tí wọ́n ti fọ́ tẹ́ḿpìlì yẹn, lóòótọ́ Asaph gbàdúrà, ó ṣe gbogbo, Ọlọ́run dẹ̀ gbọ́ àdúrà eventually. Wọ́n tún tẹ́ḿpìlì kọ́ wọ́n ṣe. Ṣùgbọ́n tẹ́ḿpìlì tuntun ó láti wá. Tẹ́ḿpìlì tuntun náà ni Jésù Kristi olóṣè sọ fún wọn wípé tẹ bá fọ́ tẹ́ḿpìlì eléyìí o, lọ́jọ́ 3 máa gbèrò. Ìyẹn ni pé kò rí bí tẹ́ḿpìlì àkọ́kọ́ o. Èyí tẹ fọ́ tó jẹ́ pé for years, for a long time, kó tó di pé wọ́n tún kọ́ tẹ́ḿpìlì míì. Pé bọ̀ tẹ́ḿpìlì tuntun eléyìí tó dé yìí, pé tán bá fọ́ tẹ́ḿpìlì eléyìí, Jòhánù orí 2 ẹsẹ̀ 19, John chapter 2 verse 19. Pé tẹ bá fọ́ tẹ́ḿpìlì eléyìí, ó máa gbèrò lọ́jọ́ 3. But kò yé àwọn
àwọn ará Júù wọ́n rò pé ṣebí tẹ́ḿpìlì tí wọ́n wó wọ́n tún ti kọ́ tẹ́ḿpìlì wo ló wá tún ń sọ, kò yé wọn wípé tẹ́ḿpìlì ti ara ẹ̀ májẹ̀mú tuntun, torí májẹ̀mú àtijọ́ òní Ásáfù ń sọ̀rọ̀ ń pa ẹ̀ bí pé Ọlọ́run ní májẹ̀mú pẹ̀lú Ísírẹ́lì, ṣùgbọ́n májẹ̀mú tuntun tá lè fi ṣẹ́gun ẹ̀mí òkùnkùn, tá lè fi ṣẹ́gun gbogbo nǹkan òkùnkùn, májẹ̀mú tuntun yẹn ló wá kó má bàa sí èérí nínú tẹ́ḿpìlì Ọlọ́run mọ́. Májẹ̀mú tuntun yẹn ni Jésù Kristi. So májẹ̀mú yẹn lẹ́yìn tí wọ́n ló wó májẹ̀mú yẹn lóòótọ́, ṣùgbọ́n lọ́jọ́ kẹta kí ló ṣẹlẹ̀? Májẹ̀mú yẹn dìde, tẹ́ḿpìlì yẹn tún dìde. Tẹ́ḿpìlì yẹn kò sẹ́ni tó lè wó mọ́. Jésù Kristi ni ó wá ń gbénú ọ̀kọ̀ọ̀kan nínú àwa tá a bá ti wá gbà á ní Olúwa àti Olùgbàlà wa. So kò wá sí pé mi ò ní access sí tẹ́ḿpìlì mọ́, kò sí pé wòlíì kan ṣì láti ríran fún mi kí tó lè ṣe nǹkan kan, torí ọ̀rọ̀ Ọlọ́run Jésù Kristi náà tó jẹ́ tẹ́ḿpìlì tuntun, májẹ̀mú tuntun, ó ti wá dí gbogbo àwọn nǹkan yẹn. So bó ṣe yé èmi tẹ́lẹ̀ nìyẹn, ṣùgbọ́n ní bóyá bí ọ̀sẹ̀ 2-3 sẹ́yìn mo rí nǹkan kan tí mo láti sọ fún Ọlọ́run wípé Olúwa, nǹkan tí mo rí yìí mi mọ̀ bí mo ṣe máa gbàdúrà, torí tá a bá fẹ́ gbàdúrà sí nǹkan kan, ọ̀rọ̀ Ọlọ́run, kí lọ̀rọ̀ Ọlọ́run sọ ń pa rẹ̀, o lèèyàn lè fi gbàdúrà. Mi ò dẹ̀ rí ìmálẹ̀ ọ̀rọ̀ tí mo fẹ́ fi gbàdúrà sí. Ọlọ́run wá fún mi ní Psalm 74. Nígbà yẹn ló ṣẹ̀ wá yé mi ju bí mo ṣe mọ Psalm 74 tẹ́lẹ̀, wípé èrí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nílé Ọlọ́run, gbogbo bá ṣe ti bà gbogbo ọ̀tá Ọlọ́run jẹ́, tí wọ́n ti gbé Sátánì wọnú ilé Ọlọ́run, ẹ̀ṣẹ̀ ti bà gbogbo nǹkan jẹ́. So táwọn kan tó dẹ̀ jẹ́ pé ọlọ́kàn mímọ́ tí wọ́n ń gbàdúrà nílùú tẹ́ḿpìlì bẹ́ẹ̀, irú àdúrà wọn kò lọ síbì kankan, nítorí wípé gbogbo bẹ̀ wọ́n ti bàjẹ́. For example, nínú church tó jẹ́ wípé àwọn tó jẹ́ akọrin tó máa ń mú presence Ọlọ́run wá, tó jẹ́ pé àwọn ọmọ Ọlọ́run díẹ̀ ló wà láàrin wọn, àwọn tí ò ṣọmọ Ọlọ́run ló pọ̀ jù, àwọn sì ló ń kọrin kí ẹ̀mí Ọlọ́run kó sọ̀kalẹ̀. Ṣé ẹ̀mí Ọlọ́run lè sọ̀kalẹ̀? Àbí ọ̀tá tí wọ́n ti defy, tí wọ́n ti fi nǹkan tí kò tọ́ tán ti fi sí pé kí èrò kó lè máa wá, ṣé Ọlọ́run lè sọ̀kalẹ̀ sórí ọ̀tá irú ẹ̀? Àbí irú àwọn ìránṣẹ́ tó jẹ́ wípé ẹ máa rí ní Psalm 74 yìí, Ásáfù sọ pé kò mà sí wòlíì Ọlọ́run mọ́, pé kò sí wòlíì tó ń gbọ́ látọ̀dọ̀ Ọlọ́run mọ́ o, wọ́n ń gbọ́ àwọn spirit mìíràn ni o. Wípé so kò jẹ́ káwọn èèyàn mọ òótọ́ bọ́lọ́run báwo ni lè máa ṣe pẹ́ tó. So oríṣiríṣi ń ṣẹlẹ̀. Brother kan, mi ìrántí orúkọ brother tó ṣe gospel movie tí obìnrin kan ṣe mọ̀ṣẹ́ṣẹ́ ìlú ẹ̀, tó tú àṣírí gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run bí wọ́n ṣe ń ṣe. Bí nǹkan tó ṣẹlẹ̀ ní Psalm 74 yìí, òun ló fi ṣe movie yẹn. Wọ́n bàjà, kò sí nǹkan tó ń ṣe pé kán gbé movie yẹn scroll lórí YouTube kó àwọn èèyàn ní fẹ́ lọ church mọ́. Wọ́n gbé lọ, kò sí nǹkan tó, because wọ́n ṣe gbé jáde within 2 days millions ti wò ó ṣe ojú àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn kan lè rí nǹkan tó ń ṣẹlẹ̀ ní púpọ̀ àwọn ìjọ Ọlọ́run. Wọ́n bá ẹni yẹn jáde bí wípé wọ́n láti make sure pé wọ́n gbé movie yẹn kúrò lórí kíní ni, bí pé kí onígbàgbọ́ lè wà nínú ibẹ̀ tó jẹ́ pé ọ̀tá àkàndẹ̀ máa struggle, ó dẹ̀ ń gbàdúrà, ó dẹ̀ ń ṣe, ṣùgbọ́n gbogbo ibi tó wà yẹn, èérí ìdọ̀tí ẹ̀ṣẹ̀ ó ti bà gbogbo ẹ̀ jẹ́. Ọlọ́run yìí Ọlọ́run mímọ́ ni, níbi tí èérí bá ti wà Ọlọ́run ò lè dúró, torí ẹ̀ṣẹ̀ Ísírẹ́lì, torí pé wọ́n gan Ọlọ́run, torí pé wọ́n wá ràn lọ́wọ́ lọ síbi tí ò yẹ kí ràn lọ́wọ́ lọ, wọ́n ti dọ̀tí tẹ́ḿpìlì, wọ́n ti ṣe olùlọ́ta ṣe wá kó wọn lẹ́rú tó fi fọ́ tẹ́ḿpìlì Ọlọ́run. Kó tó di pé tẹ́ḿpìlì tuntun Jésù Kristi dé láti wá ṣe májẹ̀mú mìíràn pẹ̀lú wa. So ká tó ka Psalm 74, orin kan wà tí Pastor Adébóyè compose. Orin yẹn ó dàbẹ̀ pé Psalm 74 yìí ni wọ́n ní, mi ò mọ̀, mo kàn sọ bẹ́ẹ̀ ni ó dàbẹ̀ bóyá Psalm 74 ni wọ́n ní lọ́kàn nígbà tí wọ́n compose orin yẹn. Mo máa kọ́
ọ̀rọ̀ ẹ̀ ni mo kàn fẹ́ kẹ́ gbọ́, mo lè má lè kọ́ dáadáa but ọ̀rọ̀ tó sọ ni mo kàn fẹ́ kẹ́ gbọ́ torí ọ̀rọ̀ yẹn máa jẹ́ kí Psalm 74 kó tún yé wa dáadáa then á jẹ́ ká máa bá ṣe lè gba àdúrà so ló ní bá ṣe lè gba àdúrà téèyàn bá tiẹ̀ bá ara ẹ̀ nínú irú ìjọ bẹ́ẹ̀ ó nílò àdúrà téèyàn máa gbà téèyàn máa fi ní ìṣẹ́gun fún ara èèyàn fún ẹbí èèyàn àti fún ìjọ Ọlọ́run pàápàá ó nílò àdúrà téèyàn lè gbà Psalm 74 yìí kọ́ wa bá ṣe máa gba àdúrà téèyàn bá lọ rí ara ẹ̀ nínú irú ìjọ bẹ́ẹ̀ téèyàn rí pé kò yẹ kí irú nǹkan bí eléyìí máa ṣẹlẹ̀ kò yẹ kí lóòótọ́ nǹkan ń ṣẹlẹ̀ kò ṣe pé bóyá Ọlọ́run sọ fún wa pé gbogbo nǹkan máa lọ jìjìjìjì but téèyàn bá ti rí pé eléyìí ò kì í ṣọwọ́ Ọlọ́run èèyàn láti gba àdúrà so orí yẹn sọ wípé wá fagbára rẹ̀ hàn wá fi títóbi rẹ̀ hàn àwọn ènìyàn ò gbà ọ́ gbọ́ mọ́ Olúwa jẹ́wọ́ ara rẹ̀ wá fagbára rẹ̀ hàn wá fagbára rẹ̀ hàn Olúwa ṣe bó ṣe tó wá fi títóbi rẹ̀ hàn la orí òkè Síónì kọjá lẹ́ẹ̀kan sí àwọn ènìyàn ò gbà ọ́ gbọ́ mọ́ Olúwa jẹ́wọ́ ara rẹ̀ ó wá sọ pé ìwọ lológo dídán ìwọ lẹlẹ́rù nínú ìyìn akíkanjú lójú ogun kẹ́ni tó ń bọ́ra ogun kó má halẹ̀ bí ẹni tó ń múra ogun torí ìwọ nìkan ló lórí ogun wọ́n ní nígbà wo lọ̀rọ̀ mi á dayọ̀ mo lọ́jọ́ èní ni wọ́n ní nígbà wo lẹ́kún mi á dẹ̀rín mo ní lọ́jọ́ òní ni gbẹ́jọ́ ara rẹ̀ rò wá tó bá jà ayé o torá ayé ò gbà ọ́ gbọ́ mọ́ òwò Olúwa jẹ́wọ́ ara rẹ̀ wá fagbára rẹ̀ hàn pé kí Olúwa kó wá fi agbára rẹ̀ hàn bí àwọn ènìyàn ò gba Ọlọ́run gbọ́ mọ́ nígbà tó bá di pé wọ́n lọ ṣọ́ọ̀ṣì wọ́n gbàdúrà wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n dẹ̀ ń gbé ìgbé ayé mímọ́ gbogbo nǹkan dẹ̀ le kókókókó lóòótọ́ èèyàn á máa rò wípé ṣọlọ́run dẹ̀ ń gbọ́ àdúrà lóòótọ́ alẹ́ rárá ni wà lóòótọ́ àwọn nǹkan kan wà tó jẹ́ pé ó láti ṣẹlẹ̀ tá a bá ní sùúrù Olúwa ṣe àtúnṣe ṣùgbọ́n àwọn kan wà tó jẹ́ pé àwọn ìka ènìyàn ni o iṣẹ́ àwọn èèyàn búburú ni o iṣẹ́ àwọn aláìwà bí Ọlọ́run ni o ṣùgbọ́n wọ́n dẹ̀ wá ń lé Ọlọ́run so èèyàn láti sọ pé Olúwa àkókò tó wá fi agbára rẹ̀ hàn wá la orí òkè Síónì tó fúnra rẹ̀ gbé kalẹ̀ wá là kọjá jẹ́ kí àwọn èèyàn mọ̀ wípé ìwọ nìkan ni Ọlọ́run pé ìwọ nìkan ló lórí ogun pé ìwọ nìkan ló lè já ogun tó dẹ̀ máa ń ṣẹ́ ogun má fi orí òkè rẹ sílẹ̀ fún àwọn ọ̀tá lọ́wọ́ má jẹ́ kí orúkọ rẹ má jẹ́ kó di ìsọ̀rọ̀ òdì sí wá mú ìlérí rẹ wá mú ṣẹ torí irú nǹkan báyìí ni ò kì í jẹ́ káwọn èèyàn gba Ọlọ́run gbọ́ mọ́ pé kí ni nítorí pé àwọn kan ti dọ̀tí tẹ́ḿpìlì Ọlọ́run àwọn kan ti gbogbo ọ̀nà tó yẹ kí nǹkan máa gbà wọ́n ti bàjẹ́ tó bá dẹ̀ ti rí bẹ́ẹ̀ Ọlọ́run ò kì í dúró nírú bẹ́ẹ̀ ó ní pé ọwọ́ ọ̀run ó ní kò kúrú láti lè gbà wá ó ní kì í ṣe pé bóyá etí òun kéré kí tóun ò gbọ́ nǹkan tá à ń sọ ó ní ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ wa ó ní ẹ̀ṣẹ̀ ó lóun ló fa ìyapa Isaiah 59 verse 1 and 2 níbi tí ẹ̀ṣẹ̀ bá ti wà Ọlọ́run ò kì í dúró ń bẹ̀ torí Ọlọ́run yìí mímọ́ ni nínú tẹ́ḿpìlì tán bá ti bàjẹ́ tán ti sọ di èérí Ọlọ́run ò lè sọ̀kalẹ̀ ń bẹ̀ bẹ́ẹ̀ kọ́ worship fún 24 hours kò sí kankan tó máa ṣẹlẹ̀ torí ọ̀run yẹn ti dí heaven over that place is closed heaven ò ní close lórúkọ Jésù so Psalm 74 Psalm Asafu ni bí mo ṣe sọ so ọ̀rọ̀ àdúrà sí Ọlọ́run ni Psalm lamentation ni o Asafu lamenti ní gidi ni o ó lamenti ní gidi nígbà tó rí bí tẹ́ḿpìlì Ọlọ́run ṣe rí Asafu tiẹ̀ wá rí physical spiritual tiẹ̀ tinú ẹ̀mí ló ń wò bínú torí ojú ẹ̀ṣẹ̀ ṣí láti rí bí ìjọ Ọlọ́run ṣe rí ni
ó ṣe ń rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìjọ Ọlọ́run ni, kò rí tẹ́lẹ̀ ọ̀tìgbà tó ní ìbápàdé pẹ̀lú Ọlọ́run. So Asaph ó wá gba àdúrà ni pé Olúwa, àkókò ìpọ́njú leléyìí jẹ́ fún Ísírẹ́lì, pé tẹ́ḿpìlì ẹ ti parun, àwọn ọ̀tá ti wó tẹ́ḿpìlì rẹ̀, wọ́n ti sọ tẹ́ḿpìlì rẹ̀, wọ́n ti sọ di bí èérí, pé ṣé wàá máa wòran ni Ọlọ́run? Ṣé o fẹ́ fi àwọn àgùntàn rẹ lé àwọn ìkookò lọ́wọ́ ni? Ẹ mọ ìkookò, ẹ mọ̀ pé àdàbà, ẹ mọ bí àwọn ẹyẹ tó ń pè ní ìkookò bó ṣe máa ń gbé àwọn àdàbà yẹn. Asaph ní má jẹ́ kó rí bẹ́ẹ̀ fáwọn èèyàn rẹ̀. Àwọn ọ̀tá tó wà ní ìjọ Ọlọ́run yìí, àwọn eléyìí lágbára jà àwọn èèyàn rẹ̀ lọ. Má fi àgùntàn rẹ, má fi wọ́n lé àwọn ìkookò, má fi wọ́n lé wọn lọ́wọ́. Ó ní Ọlọ́run dìde, rántí májẹ̀mú, ṣe bí àwa èèyàn rẹ, àwọn èèyàn rẹ nì, ìwọ ló ní májẹ̀mú pẹ̀lú bàbá wa, ò ní fi wá sílẹ̀ fáwọn ọ̀tá. Rántí májẹ̀mú tó ṣe pẹ̀lú wa, gbogbo agbára ìwọ ló ní, kò sápò gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ìwọ ló ń ṣe é. Àwọn ọ̀tá yìí wọ́n lágbára tó ti tiẹ̀, ayé agbára wò lọ́ ní. Olúwa máa wòran, àmọ́ ìpẹ́ṣẹ̀ ti pọ̀, wọ́n ti bà tẹ́ḿpìlì rẹ jẹ́, ṣùgbọ́n Olúwa ń láti dìde o, kò rántí májẹ̀mú rẹ, torí ibùgbé orúkọ rẹ wọ́n ti defy ẹ̀. Kí ni defy Yorùbá? Wọ́n ti sọ ibi ìjókòó rẹ̀, wọ́n ti sọ di èérí, níbi tó yẹ pé Síónì tó yẹ pé Ọlọ́run ń gbé inú ẹ̀, wọ́n dẹ̀ fi ẹ̀ṣẹ̀, wọ́n fi èérí, wọ́n fi push ẹ̀mí Ọlọ́run kúrò bẹ́ẹ̀. So ikọ̀ tí Asaph wá ń ṣe ni pé ó kàn ń béèrè fún ìdájọ́, pé jẹ́ kí ìdájọ́ kó wà lórí àwọn oníṣẹ́ ibi yìí, kí ìrànlọ́wọ́ wá wà fún àwọn ọmọ Ọlọ́run, kọ́lọ́run ṣèrànlọ́wọ́ fún àwọn àgùntàn rẹ̀, kó ṣèdájọ́ àwọn ìkókò yìí lẹ́ẹ̀kan náà, kó wá tún ìjọ rẹ̀, kó wá tún kọ́. Because Psalm 74 wà all about nìyẹn. Verse 1 ó sọ wípé rántí wa Olúwa, àkọlé tó wà ń bẹ̀ nìyẹn, pé Olúwa rántí wa, rántí àwa èèyàn rẹ̀. Ó bẹ̀rẹ̀ pẹ̀lú wípé Ọlọ́run, èyí ṣe tí ìwọ fi ta wá nù títí láé? Kí ló dé tó pẹ́ tẹ́lẹ̀ yìí Olúwa kó tó wá tún tẹ́ḿpìlì rẹ ṣe? Ó dẹ̀ kúrò, ó dẹ̀ fi Síónì o. Ọlọ́run ò ní kúrò lórí òkè Síónì títí wa lórúkọ Jésù o. Síónì ti Ísírẹ́lì lákòókò yẹn ò ní Asaph ló ń sọ ń pa tirẹ̀. Ó ní èṣe tí ìbínú rẹ fi ń ru sí àgùntàn pápá rẹ. Mo mọ̀ pé o bínú níbi tẹ́ṣẹ̀ bá ti wà, a mọ̀ pé ìbínú ni, a mọ̀ pé o bínú ni presence ẹ ò ṣe sí ń bẹ̀ náà, ṣùgbọ́n ìbínú rẹ ó ti ru jù sígbó sáwọn èèyàn rẹ. Wàá ṣàánú náà ni, àwọn èèyàn yìí burú, wàá ṣàánú náà ni, wàá ṣàánú ni. Àgùntàn pápá rẹ ṣáà ní wá, àníbòmíràn ta fẹ́ lọ, you are our shepherd. Pé Olúwa, ìbínú yẹn ẹ máa mú kúrò ní o, ẹ máa mú kúrò ní. Ìdí tẹ́lẹ̀ máa fi mú kúrò ní wípé kẹrántí ìjọ ènìyàn rẹ tí ìwọ ti rà padà. Ìwọ fúnra rẹ ló yan àwọn èèyàn yìí o, ìwọ ló yàn wọ́n pé Ísírẹ́lì yìí ni títì ọ o. Àwọn èèyàn mìíràn ṣàwà lórí dẹ̀lẹ̀ alàyè tó yàn, ìwọ ló yan Ísírẹ́lì, pé àwọn eléyìí àwọn ni tèmi, ọmọ mi ní Ísírẹ́lì, fúnra yín lẹ rà wá padà, ilẹ̀ ìní rẹ òun ni wá, ogún Ọlọ́run òun ni, Ísírẹ́lì òun ni. Ṣé bẹ́ẹ̀ yìí lẹ ṣèlérí fún wa? Exodus 15 verse 17. Exodus 15 verse 17. Ó ṣèlérí fún wọn, ó ní ìwọ ó mú wọn wọlé, ìwọ ó sì gbé wọn sínú òkè ilẹ̀ ìní rẹ Olúwa, ní ibi tí ìwọ ti ṣe fún ara rẹ. Tó lò fún rẹ̀ ló ṣe Síónì fún rẹ̀ láàrin Ísírẹ́lì o, pé mo máa wà láàrin àwọn èèyàn mi láti máa gbé Olúwa ní ibi mímọ́ náà tí ọwọ́ rẹ ti gbé kalẹ̀. Ìwọ ló gbórí òkè Síónì kalẹ̀ Ọlọ́run o. Ṣé ẹ̀ṣẹ̀ àwọn èèyàn wá lé ọ pátápátá ní Olúwa? Wípé ìdí tẹ́ máa ṣe mú ìbínú yìí kúrò nìyẹn o. Ní verse 3 ó wá sọ wípé gbé ẹsẹ̀ rẹ sókè sí ahoro láéláé ni, tó ní gbogbo ẹ ti dahoro, desolate ni, gbogbo nǹkan ti bàjẹ́. Olúwa take a step ló ń sọ bẹ́ẹ̀, ó láti gbẹ́sẹ̀ rẹ nísìnyí o, gbẹ́sẹ̀ rẹ sókè o, má jókòó mọ́ o, má jókòó mọ́.
àkókò tó àkókò tó. Ó ní gbé ẹsẹ̀ rẹ sókè sí ahoro láéláé ni, àní sí gbogbo èyí tí ọ̀tá ti fi búburú ṣe ní ibi mímọ́ rẹ. Gbogbo nǹkan táwọn ọ̀tá ti fi búburú ṣe ní ibi mímọ́, gbogbo ọ̀tá tí wọ́n ti defy. Ọkùnrin kan James Kawaya, ex-satanist ni, ó born again, ó wá tú àṣírí gbogbo àwọn pásítọ̀, àwọn ìjọ tó máa ń gba agbára lọ́wọ́ wọn tó yẹ pé bí wọ́n ṣe ń defy ọ̀tá, gbogbo kíní yẹn ló sọ. In fact, wọ́n bá jáde bíi pé wọ́n sì lọ gbé kíní yẹn kúrò lórí YouTube. Wọn à jẹ́ kí anybody gbọ́ testimony yẹn mọ́, because fún àkókò díẹ̀ tán gbé síbẹ̀, millions ti gbọ́, millions wọ́n bá jà tó fi gbé kúrò ni. Ọkùnrin yẹn sọ bọ́n ṣe máa ń defy ọ̀tá tó yẹ pé wọ́n á fi wọ́n sínú usher, wọ́n á fi wọ́n sínú chorister, ṣe mọ̀, wọ́n á plant minister sáàárín àwọn minister, tán bá ti plant wọn síbẹ̀ wọ́n á defy ọ̀tá. Tán bá dẹ̀ ti lè sọ ọ̀tá di kíní, ẹ̀mí Ọlọ́run máa kúrò ńbẹ̀ ni. Gbogbo kíní yẹn lọkùnrin yẹn sọ, nǹkan tí Ásáàfù sọ Psalm 74 yìí ó ní. So Ásáàfù sọ pé Olúwa gbé ẹsẹ̀ rẹ sókè sí ahoro láéláé ni, sí gbogbo èyí tí ọ̀tá ti fi búburú tán ti fi ṣe ní ibi mímọ́ rẹ. Gbogbo nǹkan tán ti fi búburú ṣe ní ibi mímọ́ rẹ, àkókò tó. Olúwa dìde ṣèdájọ́ wọn, kó palẹ̀ wọn mọ́ kúrò ńbẹ̀. Ní verse 4 wá sọ pé àwọn ọ̀tá rẹ wọ́n ń ké ramúramù láàrin ìjọ ènìyàn rẹ. Àwọn ọ̀tá rẹ, àwọn ló ń ké jù nínú ìjọ Ọlọ́run o, àwọn ló ń lá òdùdù nínú ìjọ Ọlọ́run o, àwọn ló fẹ́ máa darí nínú ìjọ Ọlọ́run láti má jẹ́ kẹ́mi Ọlọ́run kó lè ráyè ṣe nǹkan tó yẹ kó ṣe nínú ìjọ Ọlọ́run. Ó ní wọ́n gbé àsíá wọn sókè fún àmì, àsíá tí wọ́n náà gbé sókè o. Wọ́n make sure pé àsíá tọlọ́run yẹn kò borí. Wọ́n á fira wọn sí gbogbo gúrùpù nínú chọ́ọ̀chì ni. Èyí tó bá jẹ́ ọmọ Ọlọ́run ni wọ́n á sọ pé ẹ̀mí òkùnkùn, àwọn ẹ̀mí òkùnkùn o, àwọn ni wọ́n á tún sọ pé ọmọ Ọlọ́run. Tán máa rí pé eléyìí ṣe cleansing, eléyìí fẹ́ máa tún àtúnṣe, eléyìí ṣe, wọ́n ní ìyẹn gangan lẹ̀mí òkùnkùn, àwọn lẹ̀mí òkùnkùn o. So Ásáàfù sọ wípé àwọn ọ̀tá rẹ̀ wọ́n kàn ń ké ramúramù ni o. Ìbànújẹ́ àwọn onígbàgbọ́ nígbà tí wọ́n bá ń rí, gbogbo èèyàn kàn ń rí onígbàgbọ́ ìbànújẹ́ nígbà tí èèyàn bá ń rí pé inú chọ́ọ̀chì adẹ̀ ń ṣe gbá, à ń gbà àwẹ̀, à ń ṣe gbogbo ẹ̀, kò sí èèyàn, wọn ní rí move, wọn ní rí ọwọ́ Ọlọ́run. Kò sí bí èèyàn ṣe máa gbọ́ Ọlọ́run nínú chọ́ọ̀chì, tẹ máa worship, tẹ máa dé, ẹ tó gbé headache lọ chọ́ọ̀chì á tún gbé headache yẹn padà. Ọlọ́run ṣe plan ẹ̀kọ́ nìyẹn. Kò dìgbà tí pásítọ̀ bá pray fún headache kó tó lọ, tó bá jẹ́ pé ibi tọ́lọ́run sọ̀kalẹ̀ sí ni lásìkò tá a bá ń worship, ó yẹ kí iṣẹ́ ìyanu kó máa ṣẹlẹ̀ ní, because Ọlọ́run máa ń sọ̀kalẹ̀ lákòókò tá a bá ti ń gbé Ọlọ́run ga, lákòókò worship, praise worship nínú chọ́ọ̀chì yẹn, ẹ̀mí Ọlọ́run máa ń sọ̀kalẹ̀ ní. Lákòókò yẹn ló yẹ kéèyàn kọ́lọ́run fọwọ́ kan àwọn èèyàn. Bọ́mi tó jẹ́ pé gbogbo ẹ ti di èérí, tẹ́gbọ́n kankan rí lásán ni, kò sí nǹkan kan tó ṣẹlẹ̀, ritual ni a kàn lọ ń ṣe ni. So nǹkan tí Ásáàfù sọ nìyẹn wípé àwọn ọ̀tá rẹ̀ ń ké ramúramù láàrin ìjọ ènìyàn rẹ o, àwọn ló lá òdùdù o. Wọ́n gbé àsíá wọn sókè fún àmì ni o, pé àmì àwa la wà ń bí, àwa la wà in control. Lóòótọ́ church Ọlọ́run ni, ṣùgbọ́n àwa la wà in control. Ní verse 5 ó ní wọ́n dàbí ọkùnrin tí ń gbé àáké rẹ̀ sókè nínú igbó dídì. Àáké yẹn dúró fún agbára òkùnkùn. Ṣé mọ̀ pé àwọn tán ní àáké tán máa fi gé gbogbo igbó dídì, tán lè fi gé pé we are here. Ṣé mọ̀? Ó ní pé bẹ́ẹ̀ ni wọ́n ṣe rí o, wọ́n dàbí ọkùnrin tí ń gbé àáké wọn sókè nínú igbó dídì. Ní verse 6 ó ní ṣùgbọ́n nísinsìnyí iṣẹ́ ọnà fífín ni wọ́n ti fi àáké àti òòlù wọn wó lulẹ̀ pọ̀ ní ẹ̀ẹ̀kan. Gbogbo pílà inú tẹ́ḿpìlì Ọlọ́run, gbogbo ọmọ kan tó fi ṣe ẹ̀ṣọ́ ọ́tà, gbogbo kan tó fi igi ṣe sínú tẹ́ḿpìlì Ọlọ́run, ó ní gbogbo ẹ̀ ni wọ́n ti fi àáké wọn, wọ́n ti fi wó àti òòlù wọn, wọ́n ti fi wó lulẹ̀. Wọ́n ti bà gbogbo nǹkan tó yẹ kó gbé ìjọ Ọlọ́run kó gbé dúró, wọ́n ti fi àáké wọn, wọ́n ti fi gé lulẹ̀. Ó ní pé ní verse 7 ó wá sọ pé wọ́n ti ná bọ ibi mímọ́ rẹ ní wíwó ibùjókòó orúkọ rẹ lulẹ̀, níbi tí orúkọ Ọlọ́run wà gangan. Wọ́n mọ̀ pé tí èrí bá ti débẹ̀, the spirit Ọlọ́run máa kúrò ní. Ó ní wọ́n ti ná bọ ibi mímọ́ rẹ
ní wíwó ibùjókòó orúkọ rẹ lulẹ̀, wọ́n sọ ọ́ di èérí. Ó ní wọ́n sọ ọ́ di èérí. Òye ni pé wọ́n sì ti dọ̀tí ibùjókòó orúkọ rẹ, wọ́n ti dáná sọ ibi mímọ́ rẹ. Àwọn ọ̀tá wọ́n ti wọ ibi mímọ́ Ọlọ́run lọ, wọ́n pa bẹ̀rù. Ẹ̀mí kẹ́mi tó bá ti dàpọ̀ mọ́ ẹ̀mí Ọlọ́run ò kì í dúró ń bẹ̀. Ẹ̀mí Ọlọ́run máa ń give way ni. Àfi tá bá rí àwọn tó máa dúró, tí wọ́n á ṣeṣẹ́ cleansing, tí Ọlọ́run ṣí wọn lójú, tí wọ́n á rí nǹkan tó ṣẹlẹ̀, tí wọ́n á gbàdúrà, tí ẹ̀mí Ọlọ́run ká fi wá take place ẹ̀. Torí ibi tí èrí bá ti wà, Ọlọ́run ò lè dúró. Ọlọ́run ò lè dúró. Olóṣèlú dàbẹ́ ní pé à ń gbàdúrà fún Nàìjíríà. Adàbẹ́ ní pé Ọlọ́run ò kì í gbàdúrà. Ọlọ́run sì ń gbọ́ àdúrà. Ṣùgbọ́n nígbà tí tàjẹ̀ sílẹ̀, nígbà tó bá ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ tó ń ta sílẹ̀, tí wọ́n ń ṣe oríṣiríṣi nǹkan burúkú, báwo lẹ ṣe fẹ́ kọ́ Ọlọ́run dìde? Báwo ni? Verse 8, ó ní wọ́n wí lé ọkàn wọn pé ẹ jẹ́ kí a run wọ́n pọ̀. Bá ṣe máa ń plan nìyẹn. Plan wọn nìyẹn o. Threefold ministry lọ níbi bàbá wọn. Láti pa, láti run, to kill, to steal and to destroy, àti láti jí. Kò sí nǹkan tán, you identify them by their ministry. Nǹkan tán ṣe nìyẹn. Kò sí nǹkan tán fẹ́ jojú pé kán pa gbogbo ẹ̀, kán parun, kán pa ìjọ yìí, kán take over ibẹ̀. That is it. Ó ní wọ́n wí lé ọkàn wọn pé ẹ jẹ́ kí a run wọ́n pọ̀. Wọ́n ti sun gbogbo ilé Ọlọ́run ní ilẹ̀ náà. Pé ilẹ̀ ibi tí Ásáfù wà lákòókò yẹn, pé gbogbo ilé Ọlọ́run ni wọ́n ti sun. Physical and spiritual, nítorí lóòótọ́ àwọn kan tó sọ yìí náà ó ṣẹlẹ̀ ní physical lóòótọ́. Àwọn Babylonians lóòótọ́, àwọn aláìgbàgbọ́ wọ́n sun tẹ́ḿpìlì Ọlọ́run lóòótọ́. But Ásáfù ń sọ̀rọ̀ from the spiritual, pẹ̀lú ojú ẹ̀mí ń sìn nǹkan tó ń rí nínú ilé Ọlọ́run tó ń ṣẹlẹ̀, tó ń fa ìdíwọ́ ìdènà fáwọn tó dẹ̀ lọ ń jọ́sìn níbẹ̀. Òun ni Ásáfù wá ń sọ. But lóòótọ́ ló ṣẹlẹ̀ ní pé àwọn Babylonian fọ́ tẹ́ḿpìlì Ọlọ́run. Ní verse 9, ó ní àwa kò rí àmì wa. Ó ní kò tiẹ̀ sí àmì Ọlọ́run, àmì tọmọ Ọlọ́run. Ó ní sáìnì ti ẹ̀ńsáì ọlọmọ Ọlọ́run. Òun ò rí ń bẹ́ẹ̀ o. Ó ní kò sí wòlíì kan mọ́. Bẹ́ẹ̀ ni kò sí ẹnìkan nínú wa tó mọ bí yóò ṣe pẹ́ tó. Pé kò sí wòlíì tó ń gbọ́ látọ̀dọ̀ Ọlọ́run wá mọ́ tó máa lè sọ wípé nǹkan báyìí ló ń ṣẹlẹ̀. Nǹkan báyìí ló ń ṣẹlẹ̀. Nǹkan báyìí ni kẹ́ ṣe. Nǹkan tó kàn sọ kò sí, because ẹ̀mí Ọlọ́run ti kúrò ń bẹ̀. The spirit of God is not there. Wọ́n dẹ̀ máa ṣe mọ̀ pé àmọye spirit sẹ́yìn lè gbọ́. First heaven, oríṣiríṣi ẹ̀mí ló wà ń bẹ̀. They can talk to you, you can hear, and you will think God. Àfẹ́ tó máa owó Ọlọ́run nìkan ló máa mọ̀ pé this is not from God. Àfẹ́ tó bá mọ̀ ọ̀rọ̀ Ọlọ́run tó mọ̀ pé eléyìí has nothing to do with ọ̀rọ̀ Ọlọ́run. That's how you will know pé eléyìí kò ṣe látọ̀dọ̀ Ọlọ́run. So Ásáfù sọ pé àwọn ò rí àmì Ọlọ́run mọ́ nínú ìjọ ìhùn, nínú tẹ́ḿpìlì Ọlọ́run yẹn, àwọn ò rí àmì Ọlọ́run mọ́. Kò dẹ̀ sí wòlíì kan mọ́. Ó ní kò sí wòlíì kan. Bẹ́ẹ̀ ni kò sí ẹnìkan nínú wọn tó mọ bí yóò ṣe pẹ́ tó. Kò sí wòlíì kan tó lè sọ wípé ẹ má wọrí o, kíní yìí fún àkókò báyìí ni ó máa tó ṣe gbá, nǹkan báyìí ló yẹ kẹ́ ṣe. Ó ní kò sí. Torí lákòókò yẹn wòlíì náà gbẹ́kẹ̀lé. Wòlíì ló láti máa sọ gbogbo nǹkan fún wọn. Ṣùgbọ́n ní májẹ̀mú tuntun, a dúpẹ́ pé Jésù Kristi májẹ̀mú tuntun tó ti wá, ọ̀rọ̀ rẹ̀ ó ju gbogbo ìran lọ. Ọ̀rọ̀ rẹ̀ is the most sure word of prophecy. Ìmọ̀ mo ṣe máa sọ yẹn ní Yorùbá. Ọ̀rọ̀ Ọlọ́run ó ju ìrankíran lọ. Ó ní nǹkan tó jẹ́ pé òótọ́ tí kò ṣe é yí padà. Ó ju pé kéèyàn kan sọ pé òun ríran àbóhùn ṣe ju. Ọ̀rọ̀ Ọlọ́run òun ló dúró. Ó ní ẹ̀rí tí kò ṣe é yí padà. Òun ló dúró jù tí kò kì í yẹ̀ nínú májẹ̀mú tuntun. Ṣùgbọ́n lákòókò májẹ̀mú àtijọ́, àwọn wọn ní access sí gbogbo yẹn. But ẹ̀jẹ̀ Jésù Kristi ó ti wá mú májẹ̀mú tuntun tó fi fún wa yẹn. Ó jẹ́ ká rí pé lórí ọ̀rọ̀ Ọlọ́run nìkan ni the most sure word of prophecy. Ó ní prophecy tí kò lè yẹ̀, tó dúró láéláé. Torí ẹ tó bá tiẹ̀ ríran, gbogbo nǹkan kọ́ ló máa ń rí. Ọlọ́run ò fi gbogbo ẹ̀ hàn gbogbo èèyàn.
ibi tó bá fi hàn yàn dé bí antenna ni ibi tí antenna èèyàn bá clear dé ibẹ̀ ló máa rí nǹkan dé ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run kò ṣeé yí padà tọ́lọ́run bá ti sọ bẹ́ẹ̀ dẹ̀ ni so wá sàfún sọ pé kò sẹ́ni tó lè sọ fáwọn àkókò tí kinní yìí bó ṣe máa pẹ́ tó. Jeremiah chapter 2 verse 9 Jeremiah chapter 2 verse 9 bí pàtì ẹ̀ ó sọ wípé ó ní kò sí mọ́ ó ní kò sí àwọn wòlíì rẹ ó ní àwọn wòlíì rẹ pẹ̀lú kò ríran láti ọ̀dọ̀ Olúwa wá. Jeremiah náà ó ń sọ ìkan tí Asaph ń sọ verse 9 ó ní prophet Jeremiah náà rí fáàsì wípé lákòókò tí gbogbo kinní yìí ṣẹlẹ̀ ní Ísírẹ́lì pé kò sí wòlíì tó ń ríran látọ̀dọ̀ Ọlọ́run wá pé kò sí so kò wá jẹ́ kán mọ ibi tí wọ́n ń lọ kò jẹ́ kán mọ nǹkan tó yẹ kán ṣe so ní verse 10 ló wá sọ wípé Ọlọ́run ó ní ọ̀tá yìí ò ti kẹ́gàn pẹ́ tó báwo làwọn ọ̀tá ṣe máa kẹ́gàn Ọlọ́run pẹ́ tó ká máa sọ pé yẹn kò sí kankan tán lè ṣe kọ́lọ́run wọn kó tó gbèjà wọn ó máa ń pẹ́ àwa la lágbára àwa la lè ṣe báyìí àwa la lè ṣe báyìí Asaph sọ pé Olúwa wọn ń kẹ́gàn rẹ ni olùpàṣẹ sọ ní orin yẹn pé àwọn èèyàn ò gbà ọgbọ́n mọ́ tó bá gba Ọlọ́run gbọ́ wọn ní ṣerú nǹkan bẹ́ẹ̀ kí Olúwa jẹ́wọ́ ara rẹ̀ fágbára rẹ̀ hàn ó ní Ọlọ́run ọ̀tá yìí ò ti kẹ́gàn pẹ́ tó kí ọ̀tá kí ó hà máa sọ̀rọ̀ òdì sí orúkọ rẹ̀ láéláé how long ni wọ́n ṣe máa sọ̀rọ̀ òdì sí orúkọ rẹ̀ àwa lágbèdè àwa ni àwa láwa ń bẹ̀ àwa ni kí Olúwa ọ̀rọ̀ òdì là ń sọ sí orúkọ rẹ̀ tẹ́ḿpìlì rẹ̀ ni wá tẹ́ḿpìlì Ọlọ́run Jésù Kristi ni wá ẹni tó bá fọwọ́ kàn wá tẹ́ḿpìlì Ọlọ́run Jésù Kristi ló ń fọwọ́ kàn pé Olúwa báwo lọ̀tá ṣe wá máa sọ̀rọ̀ òdì sí orúkọ rẹ̀ báwo ni. Ní verse 11 ó ní èéṣe tí ìwọ fi fa ọwọ́ rẹ sẹ́yìn kí ló wá dé Ọlọ́run tó wá ó dẹ̀ wá ń wò wọ́n ó dẹ̀ fi gbogbo ẹ̀ sílẹ̀ ó dẹ̀ rí gbogbo nǹkan tí wọ́n ń ṣe kí ló dé tó fi fa ọwọ́ rẹ sẹ́yìn àní ọwọ́ ọ̀tún rẹ torí ọwọ́ ọ̀tún Ọlọ́run ó máa ń ṣe iṣẹ́ agbára ni ọwọ́ ọ̀tún iná ló náà sórí òkun pupa tó pínyà ọwọ́ ọ̀tún yìí iṣẹ́ agbára ló máa ń ṣe ọwọ́ ọ̀tún tó yẹ kó fi ṣiṣẹ́ agbára ó dẹ̀ rọra fi sáyà ẹ̀ ó dẹ̀ ṣe nǹkan kan pé kí ló dé òun wá standing gap ní o nǹkan tí Asaph tún àti ṣe nìyẹn pé torí èmi rí o mo rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ojú mi là mo dẹ̀ rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú tẹ́ḿpìlì rẹ̀ mo rí ó wá sọ pé Ọlọ́run fa ọwọ́ rẹ jáde kúrò ní ọkàn àyà rẹ kí o sì pa àwọn èèyàn yìí pa wọ́n run gbogbo àwọn tó ń dọ̀tí inú ilé rẹ gbogbo àwọn tó ń wá gbé àsíá àwọn sókè tàsí àwọn ga ju tiẹ̀ ló nípa wọ́n run Ọlọ́run kọjá lórí òkè Síónì lẹ́ẹ̀kan sí ibùgbé rẹ lórí òkè Síónì wá padà sí ibùgbé rẹ gbogbo àwọn tó ń fa ìdọ̀tí tó ń kẹ́gàn orúkọ rẹ yìí Olúwa pa wọ́n run àdúrà ènìyàn ní verse 11 ní verse 12 ó wá ń sọ wípé nítorí Ọlọ́run ni ọba mi lé àtijọ́ wá torí Ọlọ́run yìí ìwọ lọ́ba mi láti ìbẹ̀rẹ̀ o látàtijọ́ ló ti ṣe Ọlọ́run bàbá wa ni ọ́ láti ìbẹ̀rẹ̀ lèmi náà ti mọ̀ wípé Olúwa Ọlọ́run Ísírẹ́lì yìí òun nìkan ni Ọlọ́run ó dẹ̀ ń ṣe iṣẹ́ ó máa ń ṣe iṣẹ́ ìgbàlà ni láàrin ayé kò síyàn tó lè ṣe iṣẹ́ ìgbàlà bíi ti tiẹ̀ ìwọ nìkan ló máa ń gba àwọn èèyàn sílẹ̀ kí ló wá dé tó wá fa ọwọ́ ọ̀tún rẹ tó fi sáyà tó ṣe kankan ní verse 13 ló wá ní ìwọ ni ó ti ya òkun ní méjì ṣe bí ìwọ náà ni a gbọ́ gbogbo story yẹn nígbà táwọn èèyàn rẹ ń bọ̀ tó òkun pupa wà níwájú wọn ṣe bí ìwọ náà ló pín òkun sí méjì alágbára ni Ọlọ́run kì í ṣe pé bó yóò lágbára kí ló wá dé tó wá fi ọwọ́ rẹ sáyà rẹ tó ṣe kankan ìwọ ló ya òkun ní méjì pẹ̀lú agbára rẹ̀ ó fọ́ orí àwọn erinmi Sátánì ẹ̀ṣọ́ pé Leviathan Sátánì nígbàtà ṣe Job mo sọ fún wa tó wà nínú ìsàlẹ̀ omi agbára Sátánì agbára burúkú Leviathan ìsàlẹ̀ omi òun ló ń gbé Asaph sọ pé ṣe bí ìwọ ló fọ́ orí rẹ̀ ó fọ́ orí Leviathan kí ló wá àwọn tó máa ń ṣe àwọn tó ń ṣe gbogbo iṣẹ́ ibi yìí wọ́n ṣáàlùwọ̀n tó lẹ̀ ṣe pé òun ló rán wọn ṣe òun ló fún wọn lágbára ìwọ tó ṣẹ́gun bàbá wọn
ìwọ tó ṣẹ́gun Sátánì nígbà tó dojúkọ Jésù Kristi. Kí ló wá dé tó wá ní ṣe nǹkan kan? Jésù dìde, àkókò náà tó Olúwa, àkókò náà tó. Ìkan tí Ásáfù ń sọ nìyẹn. Verse 14 ó wá ń sọ yìí pé ṣebí ìwọ fọ́ orí Léfíátánì nì, ìyẹn kíní erinmi tó wà nísàlẹ̀ tó ń ṣeṣẹ́ ibi yẹn. Ó ní ṣèbó o fọ́ tútù ni, kì í ṣe pé ó tiẹ̀ fọ́ tútù nìkan, ó tún fi ṣe oúnjẹ fún àwọn ẹranko nínú ijù. Ṣé bó gbé orí ẹ̀ fún àwọn ẹranko nínú ijù ni? Ìwọ náà ló gòdì Gòláyàtì, ìwọ ló ní kílẹ̀ lanu kó gbé àwọn ọ̀tá Mósè mì, ìwọ ló rí Fáráò àtọmọ ogun ẹ̀ sínú òkun pupa. Kí ló wá dé Olúwa? Olúwa dìde, àkókò náà tó. Olúwa dìde. Verse 15 ó ní ìwọ la orísun àti ìṣàn omi. Ó la orísun ìgbà tí àwọn èèyàn rẹ̀ ń bọ̀ lóòótọ́ tí wọ́n dé Jọ́dánì. Kí ló ṣe? Jọ́dánì gbẹ fún wọn láti kọjá ni. Ó la orísun àti ìṣàn omi, ó dẹ̀ pín àwọn omi. Ìwọ tó sọ pé ìwọ River Niger ibi tí ẹ lélẹ̀, River Benue ibi tí ẹ lélẹ̀ ò lè kọjá, ẹ má dàpọ̀ mọ́ra yín. Wọ́n jẹ́ ìwà bẹ́ẹ̀ lóòótọ́, wọn àdẹ̀dà mọ́ra. Agbára Ọlọ́run nìkan ló lè ṣerú ẹ̀. You are powerful, ó lágbára Ọlọ́run. Ìwọ gbé àwọn odò ńlá báyìí fún rẹ ló gbẹ́ wọn, ó dẹ̀ gbé odò ńlá, ó dẹ̀ gbé kalẹ̀. Ó gbé kalẹ̀ láti ìgbà tó dẹ̀ ti gbé kalẹ̀, odò yẹn dẹ̀ wà ń bẹ̀ bẹ́ẹ̀ kò kúrò. Alágbára ni ọ́. Verse 16 ó ní ṣebí ìwọ ló ní ọ̀sán, tìrẹ ní ọ̀sán, tìrẹ ní òru pẹ̀lú, ìwọ ló ní òru. Láti ìgbà tó dẹ̀ ti ṣe, ọ̀sán ò tí ì di òru rí, òru ò dẹ̀ tí ì di ọ̀sán rí. You are a powerful God. Alágbára ni ọ́. Ìwọ ni ó ṣe ìgbà ẹ̀rùn àti ìgbà òtútù. Kò sọ́dún kan tó máa ṣẹlẹ̀ tá à ní snow. Kò sọ́dún kan tó máa ṣẹlẹ̀ tí kò ní sígbà ẹ̀rùn. Kò yí padà, òfin tó fún òun dẹ̀ ló sì ń tẹ̀lé. Kò yí padà. Ọlọ́run alágbára ni ọ́. Ó lágbára ju gbogbo àwọn tó ń ṣe gbogbo àwọn kinní yìí. Verse 18 ó wá sọ wípé rántí èyí Olúwa. Mo fẹ́ kó rántí o pé ọ̀tá ń kẹ́gàn àti pé èèyàn búburú ń sọ̀rọ̀ òdì sí orúkọ rẹ o. Mo fẹ́ kó rántí o pé mo mọ̀ pé ó mọ̀ ọ́, but mo fẹ́ rán ọ létí torí alágbára ni ọ́. Ó lágbára láti pa ọ̀tá lẹ́nu mọ́. Ó lágbára láti run wọ́n. Wọ́n lè sọ̀rọ̀ ẹ̀gàn, wọ́n sọ̀rọ̀ ẹ̀gàn sí orúkọ rẹ. Wọ́n sọ̀rọ̀ òdì sí orúkọ rẹ. Kí lọ́lọ́run wọn fẹ́ ṣe? Kò sí kan tọ́lọ́run wọn lè gbé mi ṣe. Mo lágbára jọ Ọlọ́run wọn lọ. Mo máa yí nìke, mo máa yí ní padà. Ásáfù sọ pé Olúwa mò ń rán ọ létí ni o pé ìkan tó ń sọ leléyìí. Now verse 19 ó wá ń bẹ̀bẹ̀ ni o. Ó ní má fi ọkàn àdàbà rẹ lé ẹranko ìgbẹ́ lọ́wọ́ o. Má fi ọkàn àdàbà rẹ àwọn oníwà tútù tí wọ́n ń sìn ọ́, tí wọ́n mọ ọ̀nà mìíràn tó jẹ́ pé Ọlọ́run yìí nìkan ni wọ́n mọ̀, kò tún sí nǹkan míì tó tún dìmú ju Ọlọ́run nìkan lọ o. Má fi wọ́n lé ẹranko ìgbẹ́ lọ́wọ́. Má fi wọ́n lé ẹyẹ búburú lọ́wọ́ o. Pé má fi wọ́n lé ẹranko ìgbẹ́ lọ́wọ́. Má ṣe gbàgbé ìjọ àwọn tálákà rẹ láéláé. Ìjọ tó gbé kalẹ̀ tó jẹ́ pé fúnra rẹ ló rà wá padà. Má gbàgbé Olúwa, má gbàgbé. Má fi àdàbà rẹ lé ẹyẹ àwòdì lọ́wọ́ o. Má jẹ́ káwòdì, má jẹ́ kó gbé ẹyẹ àdàbà rẹ. Má ṣe gbàgbé àwọn tó ti rà padà látìgbà tó ti pẹ́. Ó wá rán Ọlọ́run létí ní verse 20 wípé júbà májẹ̀mú ni o. Rántí májẹ̀mú tó ní o. O ní májẹ̀mú pẹ̀lú wa o pé ò ní fi wá sílẹ̀ lé ìfẹ́ àwọn ọ̀tá wa lọ́wọ́, wípé o máa dúró tì wá títí dé òpin. Májẹ̀mú wà tó ṣe fún wa o. Mo fẹ́ kó rántí májẹ̀mú tó ṣe. Nítorí ibi òkùnkùn ayé wọn ni ó kún fún ibùgbé ìkà o. Ìkà ni wọ́n ń ṣe o. Ṣé mọ̀ pé first mother nínú Bible, ọmọ ìyá ló pọ̀ ọmọ ìyá. Ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ pa nínú Bible, Cain àti Abel, ìyá kan náà ló bí wọn o. Ìyá kan náà ni. Ṣé kò wá burú ni? First betrayer, Joseph àtàwọn ọmọ bàbá ẹ̀. Àwọn bàbá ẹ̀ àwọn ló betray ẹ̀.
so kò ṣe pé bóyá ìjọ nìkan àbí pé níta nìkan, ó wà nínú ilé pàápàá ni mò ń try láti sọ. Ó wà. So Asaph sọ pé pé ìkà pọ̀ o, tó bá pọ́ Ọlọ́run ṣí ojú wa tá à ń rí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé wa pàápàá, láàrin ẹbí, nínú ìjọ Ọlọ́run, láàrin ọkọ síyàwó pàápàá. Ẹ tó bá ń lísì sólúkọ̀yà ẹ mọ̀ pé ọkọ á lọ lo ìyàwó, ìyàwó náà á lọ lo ọkọ. Wọ́n dẹ̀ wà nínú ìjọ Ọlọ́run, kò ṣe pé wọ́n ń ṣe ará àta, wọ́n ń gbọ́ preaching o. Wọ́n ń gbọ́ abẹ́jẹ́pọ̀ fún rẹ̀ gangan, ọmọ ara ẹ̀ fúnra rẹ̀ gangan ń kọ́. Ẹni pé ká pọ̀ lóòótọ́. So verse 20 ó sọ wípé júbà májẹ̀mú rẹ̀, respect your covenant, Lord. Ọlọ́run májẹ̀mú ni ọ́, Ọlọ́run tí ò kì í dá májẹ̀mú ni ọ́. You are a covenant keeping God. Nítorí ibi òkùnkùn ayé wọn ni ó kún fún ibùgbé ìkà. Ìkà pọ̀, iṣẹ́ ibi pọ̀. Verse 21 ó ní má ṣe jẹ́ kí ẹni tí a ní lára kí ó padà ní ìtìjú o. Ojú ò ní tì wá lórúkọ Jésù. Asaph sọ wípé àwọn tó jẹ́ ọlọ́kàn tútù, tí àwọn oníṣẹ́ ibi, àwọn tó rò pé wọ́n lágbára, tí wọ́n ti ní lára, ó ní Olúwa má jẹ́ kí tìjú, má jẹ́ kán padà pẹ̀lú tìjú. Gbé ara rẹ ga, jẹ́wọ́ ara rẹ Olúwa, fi agbára rẹ hàn, fi agbára rẹ hàn, kí wọ́n lè mọ̀ wípé gbogbo agbára wípé tìrẹ ni, àti pé Ọlọ́run tó máa ń pa májẹ̀mú mọ́ òun ni ọ́. Ó ní jẹ́ kí tálákà àti aláìní kí ó yin orúkọ rẹ o. Má jẹ́ ká padà pẹ̀lú ìtìjú. A fẹ́ padà láti wá yin orúkọ rẹ ni o. Ẹ̀bẹ̀ Asaph nìyẹn. Nǹkan tó tọ́ sí ọmọ Ọlọ́run nìyẹn. Torí pé Jésù Kristi ti sọ fún wa pé it is finished o. Nítorí ìdí èyí lọmọ Ọlọ́run ṣe farahàn láti pa gbogbo iṣẹ́ èṣù wó. Nítorí náà t'Olúwa ti ṣẹ́gun fún wa, a lè kọrin ìyìn, a lè máa gbé Ọlọ́run ga, a lè máa gbé Ọlọ́run ga. So verse 22 ó wá sọ wípé pẹ̀lú gbogbo nǹkan tí mo ti sọ yìí, ṣe mọ̀ ó wá gíw kéèsì ẹ̀ ní o. Ìdí tí Ọlọ́run wá ṣe dìde òun ni Asaph sọ o. Nígbà tó wá dé verse 2 ó wá ní Olúwa, ibi tá à ń lọ gangan lélẹ́yìí, dìde gba ẹjọ́ ara rẹ rò. Gba ẹjọ́ ara rẹ rò. Mo ti sọ gbogbo ìdí tẹ́ ṣe máa láti dìde. Ẹ̀dẹ̀ tí ní gbogbo nǹkan táwọn èèyàn yìí ṣe, ó wá kù sọ́wọ́ rẹ Olúwa, gba ẹjọ́ ara rẹ rò. Tó bá ṣe wọ́n ní kó ṣe ro ẹjọ́ ara rẹ o. Ọlọ́run ò ṣàdé ní ro ẹjọ́ ara ẹ̀, ó jẹ̀bi, Ọlọ́run ò ní jẹ̀bi lórí wa lórúkọ Jésù. So Asaph sọ pé Ọlọ́run dìde, gba ẹjọ́ ara rẹ rò. Rántí bí aṣiwèrè ènìyàn ti ń gàn ọ́ o. Lójoojúmọ́ ni wọ́n ń gàn ọ́ o. Rántí báwọn ẹni ibi yìí ṣe ń gàn ọ́, tó ń sọ̀rọ̀ òdì sí ẹ, tó ń sọ pé kò sí nǹkan tó lè gbá wọn ṣe, àwọn lọ́gbọ́n, àwọn máa yí nìkẹ́, àwọn máa yí ní padà. Pé rántí Olúwa, rántí, gba ẹjọ́ ara rẹ rò. Verse 23 ó ní má ṣe gbàgbé ohùn àwọn ọ̀tá rẹ o. Mo fẹ́ má gbàgbé Olúwa, ohùn wọn, gbogbo nǹkan tí wọ́n ti sọ pátápátá. Kò sédè tẹ́ ìgbọ́ o, gbogbo ẹlẹ́mọ̀ o. Èmi lè mọ̀ o, gbogbo ẹlẹ́mọ̀. Gbogbo èrò kẹ̀kẹ́ àwọn tí ó dìde sí ọ, wọ́n ń pọ̀ sí ni o. Torí tẹ́ ẹ̀ bá ṣe nǹkan kan, wọ́n máa pọ̀ sí ni. Wọn kì í gbọ́ràn. Asaph sọ pé má ṣe gbàgbé ohùn àwọn ọ̀tá rẹ. Ìró kẹ̀kẹ́ àwọn tí ó dìde sí ọ níṣe ló ń pọ̀ sí nígbà gbogbo. Ó ń pọ̀ sí ni. Olúwa dìde, àkókò náà tó. Àkókò náà tó. Ẹ jẹ́ kí n conclude pẹ̀lú ibi òkùnkùn ayé, ibi àbí ìkà, báwo ni Asaph ṣe sọ. Ó ní àwọn ibi òkùnkùn ayé ló ń kún fún ibùgbé ìkà. Ṣùgbọ́n májẹ̀mú tuntun ta ní Jésù Kristi, òun ni ìmọ́lẹ̀ o. Tí ìmọ́lẹ̀ yìí tó bá sì ti tàn, òkùnkùn máa ń pòórá ni o. Òkùnkùn ò lè borí ìmọ́lẹ̀ o. Kò possible, kò ṣeé ṣe. Òkùnkùn ò lè borí ìmọ́lẹ̀. Ṣùgbọ́n ẹni tí kò bá ní ìmọ́lẹ̀ yìí, báwo ló máa ṣe borí òkùnkùn? Torí Asaph lè sọ àwọn nǹkan tó ń sọ nítorí pé ó ti dedicate ara ẹ̀ sọ́lọ́run. Asaph ti sọ pé kò sẹ́ni tó ní lọ́run àti láyé ju Ọlọ́run lọ.
so ó lè sọ pé olúwa rántí májẹ̀mú rẹ, mo fẹ́ kó dìde nínú ìbínú rẹ, mo fẹ́ kó pa àwọn èèyàn yìí run. Ásáfù lè gbàrú àdúrà bẹ́ẹ̀. Ó lè lọ sínú ọ̀rọ̀ Ọlọ́run kó lọ wá ìmọ́lẹ̀ tó máa fi ṣẹ́gun òkùnkùn fún àpẹẹrẹ Bishop Abíóyè, mo ń gbọ́ mẹ́sẹ̀jì wọn kan lánàá. Abíóyè sọ wípé nígbà COVID ó ní wọ́n diagnose ìyàwó pé ìyàwó òun ní COVID, wọ́n sọ pé kò possible. Ṣé bọ́dì ti tẹ́ḿpìlì Ọlọ́run COVID níbo wọ́n jọ ń sùn wọ́n jọ ń jí ní níbo ló máa ti rí pé rárá. Ó ní immediately ìmọ́lẹ̀ dẹ̀ tàn sórí scripture kan pé the prince of the world came to check me and found nothing. Èmi gan mi ìrántí scripture yẹn, mi ìtẹ̀bọ̀ kan lò fún healing pé ẹjọba ìbámi sọ Yorùbá, the prince of this world came to me and found nothing. Wípé ọba ayé yìí ìyẹn Sátánì ló ń jẹ́ bẹ́ẹ̀. Ó wá torí wá bá Jésù kò dẹ̀ rí nǹkan kan. Wípé so tẹ́ẹ̀sì yẹn ẹ lọ túnṣe pé ẹ̀ ní rí nǹkan kan bẹ́ẹ̀, kò sí nǹkan kan tẹ́ máa rí. Tẹ́ẹ̀sì yẹn ẹ túnṣe lójú mi. Ó ní wọ́n ṣe COVID test ní the second time, it was negative. Ó ló negative. So ṣe rí pé ìmọ́lẹ̀ ló máa ń borí òkùnkùn. Òun la ṣe máa ń lo ọ̀rọ̀ Ọlọ́run láti fi gba àdúrà. Tá a bá ń gba àdúrà tí kò ní ọ̀rọ̀ Ọlọ́run nínú, àdúrà yẹn ò kí ń tètè lọ. Ṣùgbọ́n nǹkan tá a bá lo ọ̀rọ̀ Ọlọ́run sí láti fi gba àdúrà, ó ní ìmọ́lẹ̀ yẹn ló máa ń lé òkùnkùn sì ní lè dúró. But ẹni tí ò bá ní Jésù Kristi yìí, inú òkùnkùn ló wà. Òkùnkùn ò lè borí òkùnkùn. Wọ́n máa ń blend papọ̀ ni. Ṣùgbọ́n tẹ bá ti mú ìmọ́lẹ̀ sí, ó tẹ̀ jẹ́ pé kándù kékeré lásán ẹyọ kan péré lẹ́tàn sínú ibi tó jókùnkùn, ìmọ́lẹ̀ yẹn máa make difference. Ìmọ́lẹ̀ yẹn á tàn díẹ̀ kẹ́tẹ̀ tó gbé torchlight kẹ́ tó tan fluorescent, kándù lásán. Ìmọ́lẹ̀ ayé dẹ̀ ní wá, àwa ni ìmọ́lẹ̀ ayé. So tó bá ó fẹ́ ṣẹ́gun òkùnkùn, ó láti gba Jésù Kristi yìí o. Ó wà ní ìjọ Ọlọ́run, ó dẹ̀ ní Jésù, ó kàn dẹ̀ ń bá wọn lọ ṣọ́ọ̀ṣì. Àwọn mìíràn wà níbẹ̀ tó jẹ́ pé wọn kì í ṣọmọ Ọlọ́run tí wọ́n dẹ̀ mọ̀. Wọ́n mọ̀ pé léyìí kò lámì kankan torí pé tó bá ti gba Jésù Kristi, àmì ti wà lára rẹ̀. From henceforth ni, let no man trouble me, for I bear in my body the marks of the Lord Jesus Christ. Ó lámì tó máa ń wà lára. Àwọn fúnra wọn mọ̀, wọ́n á rámì yẹn. Kò sí pé wọ́n ní try, wọ́n sì máa try, but wọ́n mọ̀ ipá mi wà ń bì. Wọ́n kàn try pé bóyá ó máa sún ẹni yẹn, but tí ò bá ti sún ẹ, wọ́n máa tẹ́ ni. But tó ò bá wá, ó dẹ̀ wà ń bẹ̀, ó kàn dẹ̀ wà láàrin, ó sí lára wọn, ó dẹ̀ ní àmì ti Jésù Kristi, kò sí ìmọ́lẹ̀ yẹn. Ìyẹn ò dáa. Abo ti wà ní ìmọ́lẹ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n wọ́n ti fọgbọ́n lé ọ̀rẹ́, wọ́n ti fọgbọ́n mú ẹ kúrò ń bẹ̀. Ó wà láàrin wọn, ò join wọn, ó dẹ̀ wà ní, ó dẹ̀ kúkú, ó sí side ìmọ́lẹ̀. Ìwúlú wá dúró sáàrin sú. Ètò bá ti wà láàrin Jésù ní mo máa spool ẹ̀ out ni. Àwọn ìyá wa ní Olúwa ti sọ láàárọ̀. Ó máa spool ẹ̀ out ni. So tó bá fẹ́ gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà rẹ, tí wọn náà fẹ́ lè lo ọ̀rọ̀ Ọlọ́run, ó fẹ́ kí ìmọ́lẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yẹn ó fẹ́ kó tàn, kó lè máa fi ọ̀rọ̀ Ọlọ́run kó lè fi ṣẹ́gun òkùnkùn. Ẹ má jẹ́ ká tanra wa, kó ń ṣe inú ìjọ Ọlọ́run nìkan o. Ọ̀dọ̀ Ásáfù tí inú ìjọ Ọlọ́run ní Ásáfù ń sọ. Ṣùgbọ́n nínú ẹbí, láàrin ọ̀rẹ́ bí bọ́dá ṣó ṣe sọ láàárọ̀ pé irú ọ̀rẹ́ téèyàn bá kó, ó pọ̀ o. Ṣùgbọ́n téèyàn bá ti ní ìmọ́lẹ̀ ló máa ń borí òkùnkùn. The light shineth ni, and darkness can never comprehend it. Kò lè borí ẹ̀, kò possible. Torí Jésù wá láti bà gbogbo iṣẹ́ òkùnkùn jẹ́ ni. So tó bá fẹ́ gba Jésù Kristi sínú ayé rẹ̀, tí wọn náà fẹ́ bẹ̀rẹ̀ sí ní lo ìmọ́lẹ̀ yẹn, ó fẹ́ wà nínú ìmọ́lẹ̀, ó fẹ́ máàkì Jésù Kristi yẹn, ó fẹ́ kó wà lára rẹ̀. Wẹ́dà nínú ìjọ Ọlọ́run ni o, wẹ́dà níta ni o, níbikíbi ni o, wọ́n á rí lára rẹ̀, wọ́n á mọ̀ ìpele yàtọ̀. My case is different. Sábà try tí wọ́n á lọ,
èyí tí ò bá lọ nínú wọn Olúwa pa wọ́n run. That is just the thing. Ọlọ́run máa dìde, ó máa ṣèdájọ́ fún àwọn ọmọ rẹ̀. So tó bá fẹ́ gba Jésù Kristi sínú ayé rẹ̀, kó jẹ́ ká jọ gba àdúrà. John chapter 8, Jòhánù orí 8 ẹsẹ̀ 12, John chapter 8 verse 12 sọ pé ó ní Jésù sì tún sọ fún wọn pé èmi ni ìmọ́lẹ̀ ayé, ẹni tí ó bá tọ̀ mí lẹ́yìn kì yóò rìn nínú òkùnkùn ṣùgbọ́n yóò ní ìmọ́lẹ̀ ìyè. Ẹni tó bá tẹ̀lé Jésù Kristi, òun ló máa rìn nínú ìmọ́lẹ̀ o, tí kò ní rìn nínú òkùnkùn. Torí tó bá tẹ̀lé Jésù Kristi, wọ́n lè tàn ọ́ o, àìmọye àwọn tó ń tàn o, wọ́n tàn wọ́n ní o, kò ṣe pé bóyá wọ́n múra ẹ̀ o, wọ́n bára wọn bí tí wọ́n ti fẹ́ bára wọn. Ṣùgbọ́n tó bá jẹ́ pé o ti ní ìmọ́lẹ̀ yìí tó tẹ̀lé Jésù Kristi, your life is in Christ and Christ in God. Wọn lè fà ọ́ jáde kúrò ní Kristi mọ́. Tó bá ti gba Jésù Kristi, o ti give life ẹ nìyẹn. Your life belongs to Jesus. O ní life kankan mọ́. You don't have bí mo ṣe máa ń sọ̀rọ̀, life mi, I gave it to Jesus. Kò sí kankan tó tún kù mọ́. So ẹ tó bá lòun wá life mi kó lọ gbà lọ́wọ́ Jésù Kristi. I gave it to him. I only have one. So tó bá fẹ́ fún ní ayé rẹ, kó bẹ̀rẹ̀ sí ní wà nínú ìmọ́lẹ̀, kó má sí nínú òkùnkùn mọ́. Torí John chapter 1 verse 5, John chapter 1 verse 5 sọ pé ìmọ́lẹ̀ náà sì ń mọ́lẹ̀ nínú òkùnkùn, òkùnkùn náà kò sì borí rẹ̀ o. Bí ìmọ́lẹ̀ yẹn ṣe wà tó, òkùnkùn lè try kò ní fi ṣe bá ṣe pọ̀ tó, kò ní borí ìmọ́lẹ̀ yẹn o. Jésù Kristi ló ṣèlérí yẹn. So wá gba Jésù Kristi sínú ayé rẹ̀, wá bọ́ sínú ìmọ́lẹ̀, kó wá ríran nínú ìmọ́lẹ̀, kó lè rìn nínú ìmọ́lẹ̀. Níkẹyìn, nígbà tá a bá parí gbogbo eléyìí tán, màá tún máa gbé gbogbo ìgbé ayé rẹ nínú ìmọ́lẹ̀, níbi tí ò sí òkùnkùn, tí kò sí ẹkún, tí kò sí igbe, tí kò sí ìnilára mọ́. Tó bá fẹ́ gba Jésù Kristi, jẹ́ ká jọ gba àdúrà wípé Olúwa, mo máa ra mi gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ nítorí tèmi lẹ ṣe kú ikú oró lórí igi àgbélébùú. Dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Fi ẹ̀jẹ̀ rẹ fi wẹ ẹ̀ṣẹ̀ mi mọ́. Mo gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà mi. Èmi náà fẹ́ bá ọ jíǹde bó ṣe jíǹde lọ́jọ́ kẹta. Kọ orúkọ mi sínú ìwé ìyè. Ẹ tó bá sì sọ lóòótọ́ pẹ̀lú ọkàn rẹ̀, pẹ̀lú ẹnu rẹ̀ tó dẹ̀ gbàgbọ́, tó fi ayé èṣù ẹ̀ṣẹ̀ tó fi sílẹ̀, kò ní fi ṣe nǹkan tó ti ṣe tẹ́lẹ̀, kò ní fi ṣe. Aláàánú lọ́lọ́run, ó máa dáríjì, ó máa fẹ̀jẹ̀ rẹ̀, ó máa fi pa gbogbo ẹ̀rẹ̀ ni, ó dẹ̀ máa kọ orúkọ rẹ̀ sínú ìwé ìyè. Á dẹ̀ bẹ̀rẹ̀ sí ní máa kọ́ mansion títí ẹ. Àwọn áńgẹ́lì á máa yọ̀ lọ́run. Jésù Kristi gan inú wa á máa dùn ní. Lọ́jọ́ náà á ríra, á yọ̀ mọ́ ara wa lórúkọ Jésù. A ó pa mí lára dá, ta ó dé mi ládé ògo, ta ó sì gbé mi ní ìyàwó nílé ògo lọ́dọ̀ Bàbá. A ó faṣọ funfun wọ̀ mí, a ó fìràwọ̀ sáde mi, èmi yóò máa yọ̀ lágbàlá, ogun ọ̀run yóò pa mí mọ́. Thank you, Lord Jesus. Ẹ ṣé o, God bless you all in Jesus' name o. Psalm 74 le díẹ̀ o, ó le díẹ̀ but it's okay. Àti ṣe kọjá nìyẹn. Amen. Amen.